gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Sunday October 26 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ connection lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí o. Kódà láyìíká ilé yín ìrẹ́pọ̀ máa wà láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín púpọ̀ púpọ̀, pàápàá màlẹ́bí yín. Ó dára púpọ̀ kẹ́ dúró ti màlẹ́bí lọ́jọ́ tòní, kẹ́ ṣìkẹ́ wọn, kẹ́ dúró tì wọ́n dáadáa. Lénìí kò dára kẹ́ tàṣejù bóhunkóhun. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí dára. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín àti màlẹ́bí kó má fi bẹ́ẹ̀ dán mọ́rán dáadáa tó lọ́jọ́ tòní, kó ṣe é pé ó máa fẹ́ nílò kí ẹ fi ọpọlọ pípé gbé ọ̀rọ̀ kalẹ̀. Ẹ máa nílò maturity àti sùúrù púpọ̀ lọ́jọ́ tòní o, pàápàá tó bá ṣe é pé èèyàn kan tó dàbí olólùfẹ́ yín bí ìgbà pé bóyá múdù wọn ò fi bẹ́ẹ̀ dára lọ́jọ́ tòní, tàbí tán kanra lọ́wọ́, ẹ rí dájú pé àbọ̀ èdè wọn pátápátá kẹ́ jìnnà sí wọn. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọ mọ́ ìjà bí fanfà láàrin ẹ̀yin àtìyàn pátápátá. Lénìí kẹ́ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, ẹ má finú tẹ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá, ẹ mú sùúrù lòkè, ẹ gbà láfíà láàyè dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí fanfà láàrin ẹ̀yin àtìyàn ó parẹ́ pátápátá. Kẹ́ má bẹ́ẹ̀ nikẹ́ni argue lénìí. Èyí tó dára jù kẹ́ ṣe lénìí ni kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lẹ́yìn iṣẹ́. Kẹ́ rí dájú pé ẹjọ́ wà ní ìdùnnú, ẹjọ́ wà láyọ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú o. Kẹ́ rí dájú pé ẹ balance gbogbo rẹ̀. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lénìí ẹ rí dájú pé ẹ gbáradì láti wá ìpòpadà ọ̀tun fún gbèsè ayé yín. Àkókò tó láti gbájúmọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí ìgbà pé kò tẹ́yín lọ́rùn ní gbèsè ayé yín ó padà di nǹkan tó ṣe é pé ó tẹ́yín lọ́rùn. Lénìí ẹ rí dájú pé ẹ fi ìgboyà ṣe ohunkóhun, bó tilẹ̀ jẹ́ pé ìgboyà yín lè má fi bẹ́ẹ̀ sí púpọ̀ fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má ignore kan kí nǹkan tó bá dàbí nǹkan tó le koko lọ́jọ́ tòní. Kẹ́ wá solution ló dára, látàrí pé lè máa ràn yín lọ́wọ́ lọ́nà gbọ́ọ̀rọ̀. Ẹ gbájúmọ́ṣẹ́, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, inú yín máa dùn, ayọ̀ yín máa kún pẹ̀lú àwọn kan dáadáa tó ń ṣẹlẹ̀ ní gbèsè ayé yín lákòókò yìí, tí èyí sì máa bí kí ẹ fẹ́ lawọ́ dáadáa, kẹ́ fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn èèyàn púpọ̀ kẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín sì rèé á wọnú ara dáadáa, tí yẹn sì máa jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín kún kí ilẹ̀ tó ṣú. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ lè plan nǹkan tuntun tá tún ràn ìgbésí ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní, kẹ́ sì bẹ̀ sí iṣẹ́ lé lórí, kò sí wàhálà. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ẹ máa wà positive. Ẹ máa gbáradì púpọ̀ láti gbé ìgbésẹ̀ tuntun èyí tó máa ràn ìgbésí ayé yín lọ́wọ́. Ó dára kẹ́ wà competitive lénìí, kẹ́ tiraka láti làlùyọ, kẹ́ tiraka láti tayọ jẹgbẹ́ lọ. Ìyẹn á ràn yín lọ́wọ́ púpọ̀ o. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ó sì ṣe kókó kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Kí ẹ ní ìgbàgbọ́ nínú ara yín dáadáa, látàrí pé gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wà determine. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí ẹ máa wòye sí àwọn ibi tẹ́ ti ń babọ̀ látijọ́ mẹ́ta pẹ̀lú gbogbo títẹpámọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpámọ́ṣẹ́ látẹ̀yìnwá láti jẹ́ kí nǹkan dára débi tẹ́ wà yìí. Ọjọ́ tòní ẹ tún máa wòye sí àwọn nǹkan tọ́jọ́ wájú ní fún yín, èyí sì máa ràn yín lọ́wọ́ láti lè wòye sí àwọn nǹkan tí ẹ tún fẹ́ ṣe láti jẹ́ kí ìgbésí ayé yín tún dára sí. Lénìí kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá o. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive, kí ẹ sì tún wà active pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èyí oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 agbára káká máa wà fún yín lọ́jọ́ tòní o. ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ látàrí pé ó ṣeé ṣe kí ẹ ráwọn kankan tí ẹ máa ní ìmọ̀ tàbí tí ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tòní táwọn yín lọ́wọ́ púpọ̀. ẹ lọ àwọn ọmọ yìí lọ́nà tó máa gbà ránṣẹ́ yín àti ìgbésí ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní. kẹsàn àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì rí dájú pé ẹ wá ìmọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú. yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 àkókò tó wáyé láti rí dájú pé àyíká lẹ́yìn wà ní ìmọ́tótó tónítóní. ẹ ṣìkẹ́ lẹ́yìn dáadáa, ẹ ṣètọ́jú ilé dáadáa lọ́jọ́ tòní. tó bá gba kẹ́ tún ṣàtúnṣe kẹ́ dẹkọrétì lẹ́yìn dáadáa èyí tó ṣe pé táwọn àlejò bá tún dé wọ́n á tún wò pé ibà tún ti yàtọ̀ sí ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. kò sí wàhálà, ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lẹ́ni kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun. aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe kọ́kàn yín pòrúurú bákan lọ́jọ́ tòní o. ó ṣeéṣe kó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó tàbí láti pinnu àbí gbégbésẹ̀ lórí ohunkóhun. ó ṣeéṣe káwọn nǹkan tó ṣe pé ẹ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní, àwọn nǹkan tó ṣe pé ó dàbí ìgbà pẹ́ òrukàn tẹ́lẹ̀ tẹ́tì fẹ́ ṣe lọ́jọ́ tòní lè jẹ́ nǹkan tó ṣe pé á máa dún rọ̀mùrọ̀mú lọ́kàn yín lọ́jọ́ tòní. kí ẹ mọ̀ dájú pé ẹ̀kọ̀ọ̀kan àwọn nǹkan báyìí máa wáyé. àwọn nǹkan tẹ́ ti wá ṣe látẹ̀yìnwá tó ṣe pé ẹ lówó lórí rẹ̀ ó ṣeé ṣe kó ràn yín lọ́wọ́ díẹ̀ lọ́jọ́ tòní o. léni kí ẹ gbájúmọ́ṣẹ́ kẹlẹ̀ lórí gbámú o. ẹ free mind yín, ẹ wà positive. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó ṣe bí ìgbà bí kẹ́ jáde kẹ́ tẹ́ra yín lọ́rùn kẹ́ gbafẹ́ kẹ́ wà ní ìdùnnú kẹ́ wà láyọ̀. ó dára kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe kókó fún yín púpọ̀ jù lọ́jọ́ tòní láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lọ́jọ́ tòní. ó ṣeé ṣe kí nǹkan dàbí ìgbà pé ó nira díẹ̀ fún yín láti mójútó ṣùgbọ́n ó lè ní ẹ rí dájú pé gbogbo nǹkan tó dàbí ìgbà pé ẹ fẹ́ ṣe bí ìgbafẹ́ bí ìjáde lọ yẹn wulẹ̀ pátì. ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó láàyè iṣẹ́, àwọn nǹkan tó wà important fún yín láti mójútó ni kí ẹ mójútó. tẹ́ bá ṣe yẹn lọ́jọ́ tòní ẹ máa padà kéré ẹ lọ́jọ́ iwájú o. ẹ rí dájú pé ẹ wà ní òtítọ́, ẹ wà lódodo, ẹ gbájúmọ́ṣẹ́, ẹ mú sùúrù lò, ẹ gbà láfíà láàyè, ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ bẹ́nikẹ́ni lénìí. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. èyí oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeéṣe lọ́jọ́ tòní kọ́kàn yín pòrúurú púpọ̀ látàrí pé bóyá àwọn kankan wà tó ṣe pé ó yẹ kẹ́ mójútó púpọ̀ tó ṣe pé ó wá tún peléke ti bí ìgbà pé responsibility yín fẹ́ pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. lẹ́yìn tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ tẹ́ gbájúmọ́ dáadáa lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé àwọn kan tó dàbí ìfà bí oore kan sì ń bọ̀ tó máa padà wọlé. lẹ́ni kí ẹ rí dájú pé ẹ kíyèsára kí ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. lẹ́ni gbogbo nǹkan tí ẹ̀ ń plan pátápátá, gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá ẹ máa padà ṣàṣeyọrí ní ìgbẹ̀yìn. ẹ má dá sọ́rọ̀ tí wọn pè yín sí àbẹ́yì tí ó kàn yín. ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ léni dára. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.